Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí ìgbọ́-yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Mínísítà abẹ́lẹ̀ fún ètò ẹ̀kọ́ Yusuf Sọ́núnú ti sọ pé ìjọba àpapọ̀ kò fi gbèdéke ọjọ́ orí lé àwọn ọmọ tó bá fẹ́ ṣe ìdánwò WAEC àti NECO. Sọ́núnú ló sọ̀rọ̀ náà níbi àpérò ètò ẹ̀kọ́ kan tó wáyé nílùú Àbújá lọ́jọ́ Ẹtì. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n tún lè fààyè gba àwọn akẹ́kọ̀ọ́ tó jáfáfá tó bá fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀. Ṣáájú ni mínísítà ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Tai Mamman ti kọ́kọ́ sọ pé ọmọ tí kò bá ti pé ọdún 18 kò ní láǹfààní láti ṣe ìdánwò WAEC àti NECO mọ́. Ó ní ìjọba àpapọ̀ ti pàṣẹ fún WAEC àti NECO láti má ṣe gba àwọn ọmọ tí ọjọ́ orí wọn kò tíì tó 18 láti ṣe ìdánwò náà mọ́. Ọ̀rọ̀ mínísítà náà bí ọ̀pọ̀ Nàìjíríà nínú, tí púpọ̀ nínú wọn sì ń sọ pé ìjọba kò fẹ́ kí àwọn ọmọ tí ọjọ́ orí wọn kò tíì tó 18 kàwé, ṣùgbọ́n ó lè gbà wọ́n láyè láti lọ sílé ọkọ. Àmọ́ nígbà tó ń bá àwọn akàròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì, Sọ́núnú sọ pé ṣe ni àwọn ọmọ Nàìjíríà sí mínísítà ètò ẹ̀kọ́ náà gbọ́. Gẹ́gẹ́ bí ohun tó sọ, gbèdéke ọjọ́ orí àwọn tí yóò wọ fásitì ni mínísítà ọ̀hún sọ̀rọ̀ nípa rẹ̀, èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́dún tó ń bọ̀. Sọ́núnú ní kò sí ẹnikẹ́ni nínú wa tó fẹnu ba gbèdéke ọjọ́ orí ṣíṣe ìdánwò WAEC àti NECO. Àwọn èèyàn kan mọ̀ọ́mọ̀ ń sọ pé ohun tí a sọ nìyẹn. Ohun tí a sọ lé lórí ni gbèdéke ọjọ́ orí àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ wọ fásitì. Wàyí o, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni kò tẹ́wọ́ gba àbá ìjọba náà pé ọmọ tí ọjọ́ orí rẹ̀ kò bá tíì tó 18 kò ní lè wọ fásitì ní Nàìjíríà. Àní rí jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Ọlárewájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ Jígí Alára ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì Jígí Alára 24. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.